dúpẹ́ fún Ọlọ́run. A dúpẹ́ ní ẹ̀kan sí àparí ọpá pẹ̀lú pẹ̀lú alhamdulillahi rabbil alamin. Ọ̀rọ̀ wa ti ní tàbẹ́ bá wa sọ, a ó rí pé ní ìjẹjọ́ àti ẹ̀ẹ́dógún bí ta tẹnumọ́ jùlọ náà ni makanatul masjid bil Islam. Ipò ní mọ́sálásí wà nínú ẹ̀sìn àwọn Mùsùlùmí. A sọ pàtàkì mọ́sálásí àti kí ni àwọn ìdí wọ́n ní hadaf, aims and objectives tí a torí ẹ̀ máa ń kọ́ mọ́sálásí. Àkàálé ní èjì ẹ̀ta àkàdé ní mẹ́wàá. Àwọn àsùnká wọ̀nyí la máa torí ẹ̀ gbé mọ́sálásí kalẹ̀. Lẹ́ni bí a fẹ́ yẹ̀wò náà ni وظائف وأدوار المسجد النبوي الشريف العملية في بناء المجتمع الإسلامي. أفايو مساسيا محمد صلى الله عليه وسلم تنبني إلو مدينة تنبني المسجد النبوي الشريف. A fẹ́ wo ipa mọ́sálásí yìí, ojúṣe mọ́sálásí yìí nígbà tí Ànábì ń bẹ láyé sallallahu alaihi wasallam, ipa rẹ̀ nínú ètò àwùjọ Islam, àwọn oríṣiríṣi ojúṣe tí Ànábì mọ́sálásí yìí ṣe láwọn ń ṣe tọ́wà pàtíkà alìwàdá àdìwádà àmàlìyà gẹ́gẹ́ bí àpéjúwe rere fún mọ́sálásí rere. Inú Suratul Ahzab wọ́n ṣàpàdà 3 ayà 21 ọlọ́bá júwe Ànábì wáyé pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira. Ọlọ́ni ń bẹ fún látara òjíṣẹ́ Ọlọ́run tí í ṣe Ànábì Muhammad, àwọn àríkọ́ṣe dáadáa fẹ́ni tẹ́ni tó bá kọnú Ọlọ́run tó kọnú àlìkíyámà tó rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò rí Ànábì gẹ́gẹ́ bí àríkọ́ṣe. Ọkọ̀ bẹ̀rẹ̀ ìlànà ìgbàgbọ́nú Ọlọ́run àríkọ́ṣe Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ní ìlànà ìjọsìn àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ìlànà ìwà àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ní ìlànà ètò àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ní ìlànà àṣà àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ní ìlànà ọ̀làjú àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ní ìlànà ìmọ̀ àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ní ìlànà òṣèlú àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ní ìlànà ètò ìṣúná owó àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ní ìlànà òfin ìlànà ìdájọ́ àríkọ́ṣe ní Ànábì sallallahu alaihi wasallam. Ní ìlànà àwùjọ lórí gbogbo nǹkan laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira. Gbogbo pàpádà láàrin ẹ̀kọ́ lára Ànábì. Bàbá jólówó ẹ̀kọ́ mi lára Ànábì. Tàbá jẹ́ tálákà ẹ̀kọ́ mi lára Ànábì. Tàbá jẹ́ olórí ẹ̀kọ́ mi lára Ànábì. Tàbá jẹ́ ọmọlẹ́yìn ẹ̀kọ́ mi lára Ànábì. Tàbá jẹ́ adájọ́ ẹ̀kọ́ mi lára Ànábì. Tàbá jẹ́ olùkọ́, tàbá jẹ́ àfà ẹ̀kọ́ mi lára Ànábì. Tàbá jẹ́ bàbá ọmọ ẹ̀kọ́ mi lára Ànábì. Tàbá jẹ́ ọkọ ìyàwó ẹ̀kọ́ mi lára Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo ọ̀gá pátápátá sallallahu alaihi wasallam. Torí díẹ̀ afẹ́wo ipa mọ́sálásí Ànábì, mọ́sálásí rẹ̀ nílùú Mádínà. Ibẹ̀ ni Ọlọ́run bá fi ìjókòó Ànábì sí. Ìlú Mákà wọ́n bí Ànábì sí sallallahu alaihi wasallam. Ìlú Mákà ní Ànábì dàgbà sí sallallahu alaihi wasallam.
ìlú Mákkà lọ́dún sọ ànábì di ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam nígbà tó di bí ọmọ 40 ọdún Ọlọ́run yàn án gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run. Ọlọ́run sí ní òjíṣẹ́ Ọlọ́run ó wá jíṣẹ́ ìlú Mákkà fún odidi ọdún 13 àti years. A rí inú àwọn ará Mákkà tí a gba ànábì gbọ́. A rí inú àwọn tó ṣe pé àjòjì ni wọ́n wá Mákkà ní wá gbé Mákkà ní bàbá àti a jẹ́rú Mákkà tí a gba ànábì gbọ́. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn alágbára àwọn èèyàn ńláńlá ìlú Mákkà wọn àgbà fánàbì tó lè débi pé ó ṣiṣẹ́ ọ̀tẹ̀ ni wọ́n dì, wọ́n gbógun dìde sí ogun ẹnu, wọ́n fẹnu jálógún, wọ́n fi wà jálógún, wọ́n fowó jálógún, wọ́n dìtẹ̀ rẹ̀, wọ́n dẹ́yẹ sí. Ó tó di pé ń bọ̀ yá Ọlọ́run ní kí ànábì Mákkà lẹ̀ lọ sí Mádínà sallallahu alaihi wasallam iná ń pè ní ìjírá. Ọwọ́ fi Mákkà lẹ̀ ọlọ́ Mádínà. Ọlọ́run wá ní kí àwọn ará Mádínà kí a gba ànábì lálejò. Àgàgà àwọn ìran ńlá méjì al-Awsi wal-Khazraj, al-Awsi wal-Khazraj. Àwọn ẹbí méjèèjì yìí ni wọ́n pọ̀ jù ní Mádínà. Wọ́n wẹ́lkọ́mù ànábì sallallahu alaihi wasallam. Wọ́n gbà lọ́wọ́ gbà lẹ́sẹ̀. Ìjọ wá wọ̀lú Mádínà sallallahu alaihi wasallam. Ràkúnmí ẹ̀ tó bú wọ̀lú jọ́nà lọ. Wọ́n pè ní Qaswa. Àwọn èèyàn lọ́pọ̀ tó sílé àwọn arábì ní dáhọ́ha ràkúnmí yìí ẹbí ilẹ̀ o ẹni kẹ́kọ́ ọmọ darí ẹ̀ innaha ma'mura aw kama qala sallallahu alaihi wasallam ní bó sì wáyé àṣẹ Ọlọ́run ní tẹ̀lé ọlọ́bà ń pàlásẹ̀ ni. Ràkúnmí wá dé àyíká Yansala lọ́wọ́ yípo ayẹyẹ lọ́bá ṣubú sáàrin ayẹyẹ. Alẹ́ Muhammad sallallahu alaihi wasallam oní àhùnà ayé wa ládé ìbẹ̀rẹ̀ Ràkúnmí ṣubú sí ayé wa nìyẹn. Ta ló ní ayẹ yìí? Wọ́n lẹ́yìn tó láyé ó ti kú kò sí láyé mọ́, ṣùgbọ́n fi àwọn ọmọ òrukàn lẹ̀ wọ́n jẹ́ ọkùnrin. Ó sì ní ọ́nkù, ó ní kí a lọ bó ń sọ. Wọ́n dọ́dọ̀ àwọn ọmọ yìí, wọ́n ṣàlàyé fáwọn ọmọ náà. Ọmọ dùn, ilẹ̀ bàbá àwọn ni lóòótọ́ àpapọ̀ àwọn náà ti ń gbá. Ọ̀nkù wọn sọ fún wọn, wọ́n ní àwọn yọ̀ǹdẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam. Ọ̀nkù wọn náà ní àwọn ọmọ àbúrò wọn ti yọ̀ǹda ààyè fún ànábì ìdánù bàbá ẹbí dá lára. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní mi ò fẹ́ ilẹ̀ ọ̀fẹ́, mi ò fẹ́ ilẹ̀ ọ̀fẹ́. Àwọn tí wọ́n máa ń mọ òdí wọn alẹ̀ bí àsìkò dáwà wọn pàtàkì ní valuers tí wọ́n bá wọn nǹkan sì fún wọn yóò tó. Ó ní ẹ̀rọ bèèrè èló nílẹ̀ yìí tó lásìkò yìí tàbá fẹ́ rà á. Àwọn tí wọ́n máa ń sòdí wọn nǹkan wọ́n wo wọ́n nílò òjíṣẹ́ Ọlọ́run ilẹ̀ yìí tó yẹ báyìí ní ìsìn. Ànábì gbogbo Abubakar báyìí, Abubakar sọ gbọ́ ọ̀rọ̀ ń gbọ́. Abubakar ọ̀tọ́ bá kò ó sì kó wulẹ̀ náà lẹ̀. Allah Akbar. Masáṣí Ànábì Muhammad al-Masjid Nabawi al-Sharif bil-Madinati al-Munawwara ishtara ardahu Abu Bakr radiyallahu ta'ala anhu. Abubakar lọ́rọ̀ alẹ́yẹ o ní máàlìhì inú owó Abubakar.
ló ti rà tí ìdàlìkíámà labágbọmọ galada lọ tó mọ́sáàsì ànábì nílùú Mádínà. Ẹ̀kọ́ kan nìyẹn ká kọ́ lọ́dọ̀ ànábì. Ẹ̀yin jàmá, ẹ̀yin àfá tí àwọn kan fún ìdáhùn fún ní nǹkan ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá sọ́ra máa di wà lọ́jọ́ iwájú tí ń dẹ́ẹ̀sẹ̀ ọ̀bá tẹ́ wọn lẹ́rùn wọ́n gbalẹ̀ wọn. Ànábì Muhammad kọ́ alẹ́kọ̀ọ́ ara lẹ̀ àìmọye ló ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí lẹ́sẹ̀lẹ̀ àwọn tá a jẹ́ ìgbìmọ̀ aláàfà àdámọ́sí sẹ́rò wọ́n ní àwárí yìí ni ó mọ́sáàsì kan bẹ aláàjì báyìí ló fún wa, mọ́sáàsì kan bẹ aláàjà báyìí ló fún wa ń gbọ́nbẹ láyé fún alọ́fẹ́ ni ọmọ wọn ti ní kápẹ́rù wa báyìí. Ìwé dà wọ́n ní òsíwèé. Kí ní àjọ sọ wọ́n ní òsájọ sọ. Ànábì ọkọ̀ wá ń rẹ̀ ọ́ aláti dì mọ́lẹ̀ báyìí ni Ànábì ṣe ra ilẹ̀ mọ́sálásí tí a wá kọ́ ní kíkọ́ tó ṣe dédé àsìkò yẹn tí àwọn àbá àsọmọ́yé pé bí dàbídùn igi dàbídùn igi ọ̀pẹ kòkòrò nǹkan kan náà ní a fi kọ́njọ́ náà lọ ìjọ́un kíkọ́ tó bá ayé ìjọ́un mu kó wá tó di pé ìdàgbàsókè wá ń dé tó wá ń dé tí wọ́n wá kọ́ ní ìdàgbàsókè òde òní. Lónìí kò sẹ́nìkan tí ó rí mọ́sáàsì ànábì ìlú Mádínà tí ò ní kan sáárá mọ́sáàsì lórí báyìí. Ọ̀kan ọmọ ìyá wa òsìláyé máa lè ní àtẹ́kì Mikaeli Zakaria ẹlọ́mbà orí ìbánikẹ́ ọjọ́ tó kọ́ lọ sí hajj káwàjọ dé Mádínà ó wá àwọn mọ́sálásí káàkiri kúrò stars àwọn tí wọ́n design mọ́sálásí agbárí ni wọ́n kú sí rínú tí a bá dé mọ́sálásí ànábì Mádínà èèyàn àmà dáǹsà wọ́n kọ́ tó ṣe yí pé tí gbogbo tutù lọ nílé àwọn iná oríṣiríṣi iṣẹ́ àwọn kan ní látàrí àwọn sàábé látàrí Usman múra ń fa ní láti ṣe extension ma fi mọ́tálásẹ̀ di tí ó dédé àgbàgbà ọba Saudi tọ́sẹ̀ lọ King Abdullah ó mọ lérí náà bàbá àṣáájú ma lẹ́yìn tí àwọn Faisal ìdáwọn Fahd àwọn Fahd bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni bàbá tó ń bẹ́ẹ̀ náà Salman ìdàbọ̀sọ̀ gbogbo gbà ẹ máa rí ọwọ́ lára mọ́tálásì ẹ máa rí ọwọ́ ẹ̀tọ́ oríṣiríṣi tó gbélé ní 3 million bá kí ń bẹ̀ ó sì sẹ́mú síbẹ̀ ní mọ́tálásì ìlànà fẹ́ wò ara wo lànà bíbí dáńgbà ti mẹ́ láyé wọ́n máa jẹ́ àpéjọ gbogbo mọ́tálásì. Àwọn àbá àti kọ̀rọ̀ tó pọ̀ lórí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀rí kí á tó máa ṣàlàyé a rí pé iṣẹ́ àkọ́kọ́ láti kọ́ sí gbòdélù Mádínà ní mọ́sálásí kí ló dé tó jẹ́ sí àkọ́kọ́ òun náà ni ibi tá a ti lè so ọmọ ẹ̀dẹ́ èèyàn pọ̀ mọ́ ọlọ́ọ̀bá rẹ̀. Mọ́sálásí ní so ọmọnìyàn mọ́ ọlọ́ọ̀bá ẹ̀. Mọ́sálásí ilé ọlọ́ni. Al-masjid baytullah ilé ọlọ́ni. Al-masajid buyutullah. Mọ́sálásí ilé ọlọ́ni wọ́n jẹ́ lórí ilẹ̀ ayé. Afẹ́káàrin ọmọnìyàn àtọlọ́ọ̀bá dá mọ́sálásí láàrùjútó kò sí tó lè so èèyàn pọ̀ mọ́ lọ́nà bí mọ́sálásí kò sí tó lè jẹ́ ẹni Ọlọ́run tí ó mú lẹ́dọ́gbọ́ bí ìbá mọ́sálásí lò
lẹ́bìrì nígbà náà bí ń sọ̀rọ̀ àwọn èèyàn méje kan tí wọ́n máa bẹ lábẹ́ òjò ọlọ́run tó sá òkè àbùjọ ọlọ́run àdìsàpò rẹ̀ lámẹ́sọ̀ ìbùkọ́sọ̀ muslim ó ní wà rọ́jò lọ́run qalbuhu mu'allaqun bil masajid ọgbọ̀sọ̀rọ̀ mi ní àtọkùnrin kan tí ẹ̀mí ẹ̀ sún mọ́sáfí gbogbo ìgbà mọ́sálásí ní máa lọ ní gbogbo ìgbà ọmọnìyàn kan tí ẹ̀mí ẹ̀ sún mọ́sáfí ní gbogbo ìgbà ẹ̀rì Allah ẹ̀mí ẹ̀ asún mọ́sálásí gbogbo ìgbà ẹ̀rì tó mọ́sálásí olàgbé àwùjọ lé lórí àwùjọ mùsùlùmí àwùjọ Islam tí ó bá dá mọ́sálásí lọ dá tí ó bá dá mọ́sálásí lọ dá tábọ́láwà mùsùlùmí àwọn àkan tí ó dá ẹ̀wù mọ́sálásí wa bó ṣe rí mọ́sálásí wa ní oṣù ẹkọ́ ṣe tábá rí dáadáa lára mùsùlùmí à ń bá òdodo à ń bá àánú à ń bá bọ̀kàtà lára mùsùlùmí mọ́sálásí wa lọ́dá ìmúra wa ni gbogbo bá bá ṣe rí láyé lórí ilẹ̀ ayé mọ́sálásí wa ṣe rí ni tó délé mọ́sálásí àdúgbò wa rẹ̀ sallallahu alaihi wasallam òun náà ni àpèjúwe èrè gbogbo mọ́sálásí tá a gbọ́dọ̀ kí a gbọ́dọ̀ jẹ́ kọjọ́ ẹ̀rí bàbá Ibn Taymiyyah rahimahullah inú Majmu' fatawa wọn ní volume 35 ojúwe 39 bàbá bá sọ̀rọ̀ mọ́sálásí fún wa bàbá ní kanati mawadi'u al-a'imma wa majami' al-umma hiya al-masajid bàbá ní ìsáájú láyé ìjọ́ nígbàtí ìgbésí ayé àwọn mùsùlùmí lálàáfíà bàbá ní ààyè tá máa bá àwọn àfá àti ibi tí a máa bá àpéjọ umma Ànábì táwọn mùsùlùmí máa ń péjọ sí níjọ́ iyal masajid náà mọ́sálásí bana nabiyya Allah sallallahu alaihi wasallam tó bẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam asasa masjidahu al-mubarak bàbá Ibn Taymiyyah wọ́n ní Ànábì ó gbé mọ́sálásí rẹ̀ kalẹ̀ mọ́sálásí àlùbáríkà yẹn nílùú Madina ala taqwa lórí ìpayọ̀ Ọlọ́run orí ìpayọ̀ Ọlọ́run ọba ní Ànábì mọ́sálásí rẹ̀ lé lórí bàbá ní fàfíìhì nínú mọ́sálásí Ànábì yìí nínú ọ̀gá tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ as-salat ìlú kíkí a máa ṣẹlẹ̀ ń bẹ̀ wákàtí márùn-ún wal qira'ah ká máa kí Al-Qur'ani ìmá ṣẹlẹ̀ inú mọ́sálásí Ànábì àwọn sàábé yusalluna fi masjid Nabi wọn a máa wá kí mọ́sálásí Ànábì wa yaqra'una al-Qur'an fi masjidihi wọn a máa kí Al-Qur'an mọ́sálásí rẹ̀ wa dhikr bẹ́ẹ̀ náà ni ìrántí Ọlọ́run wọn a máa sì rántí Ọlọ́run mọ́sálásí Ànábì wa ta'lim al-ilm bẹ́ẹ̀ náà wọ́n a máa kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ mọ́sálásí Ànábì wal khutub bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ṣe kútúbà ìbára ẹni sọ̀rọ̀ mọ́sálásí Ànábì ẹwọ́ jáde ká ìrun kíkí Al-Qur'ani ìrántí Ọlọ́run ìkọ́ ẹlẹ́kọ̀ọ́ ìṣe kútúbà Ibn Taymiyyah dákàmbẹ̀ ó ní wà fíìhì inú máa ṣẹlẹ̀ mọ́sálásí Ànábì asíyàsà òṣèlú ètòlú mọ́sálásí Ànábì wọ́n ń lò fún ìlànà ètò ìlú ìlànà ìṣèjọba ìlú òfin wo yàtọ̀kọ́ jáde sínú ìlú mọ́sálásí Ànábì ló ti jáde inú ètò ìṣúná owó bọ́ọ̀ ló ti fẹ́ lọ mọ́sálásí Ànábì ètò ààbò mọ́sálásí Ànábì ni ètò òfin mọ́sálásí Ànábì ni wọ́n bá tẹ̀lá
wàákìdù al-uluhiyya wa rayat. Wọ́n máa bẹ́ẹ̀ sí ànábì aláti máa ń ṣẹlẹ̀ ń bẹ̀. Òun náà ní pé wọ́n fẹ́ jagun. Ta bá gbé àṣẹ ogun lé lọ́wọ́ tí ó wà wájú ogun, mọ́sáṣá ànábì náà wọ́n ti dá sí ogun lé wọn lọ́wọ́. Wọ́n fẹ́ lọ jagun níbi báyìí, lásìkò báyìí, láàyè báyìí, ilé èèyàn báyìí ní lọ. Ẹni àwọn afẹ́ kó lídìí ogun, ta fẹ́ gbé àṣẹ ogun lé lọ́wọ́, mọ́sáṣá ànábì ni yóò ti pàṣẹ ogun. Ọmọ ogun tí ó tẹ̀lé mọ́sáṣá náà ni wọ́n ti yàn wọ́n. Ìbánisọ̀rọ̀ olórí ìlú àgbà ànábì sọ́lá. Àwọn bá fẹ́ bá ọmọ ogun sọ̀rọ̀, mọ́sáṣá náà ti máa sọ̀rọ̀. Ẹlẹ́rìí o, nǹkan báyìí, nǹkan báyìí, nǹkan báyìí lẹ́kọ̀ọ́ ogun mọ́sáṣá náà. Bàbá ń bàtà náà, wọ̀tà ní olùmọ̀lá, abáfẹ́ yan olórí, bóyá ara àwọn èèyàn fẹ́, wọ́n lọ rìn àjò, alùpùpù olórí ẹ, olólórí yín, mọ́sáṣá ànábì náà ni, sallallahu alaihi wasallam. Bákan náà, wọ̀tà arúgbó wàfà, àpáwọ̀ ẹ̀kọ́jọ́, àwọn afẹ́ gbà wọn tẹ̀sí lórí fún wọn, láàbẹ̀ àrí, yá mọ́ àrí ibn Rafa, ẹ̀yìn yéyí, ẹbí mẹ́wàá olóyè rẹ̀, ẹbí mẹ́wàá olóyè rẹ̀, mọ́sáṣá ànábì náà wọ́n ti ń di ẹ̀rì. Ọba bínú tẹ́lẹ̀ ẹ̀tọ́ tẹ̀síwájú, wọ́n fi wọ́n mọ́sálásí ànábì yìí, yẹ̀ṣẹ́mìlì mùsùlùmọ́, ó ní à mùsùlùmí a máa péjọ sínú ẹ̀, ìdàwó mọ́sálásí, lima hammahu min amri dinihim wa dunyahum. Bí a bá jí nǹkan tó bá jẹ́ nǹkan tó tóbi nínú àlámọ̀rí ẹ̀sìn wọn, àbí ọ̀rọ̀ ilé ayé wọn tí wọ́n fẹ́ sọ, mọ́sálásí náà wọ́n ti sọ. Gbogbo mọ́sálásí ànábì gbogbo sẹ́ni ó wà comprehensive, wọ́n ń lò fún gbogbo nǹkan. Eléyìí ni ọ̀rọ̀ bàbá Ibn Taymiyyah rahimahullah nígbà tí ó sọ̀rọ̀ mọ́sálásí, ó wá mọ́sálásí ànábì sí àpèjúwe. Abẹ́mu lọ́kọ̀ọ̀kan. Àkọ́kọ́, inú sẹ́ẹ̀tì mọ́sálásí ànábì ṣe, òun náà ni pé al-masjidu makanul ibada, ilé ìjọsìn ni. Mọ́sálásí ilé ìjọsìn ni. Ànábì lò mọ́sálásí rẹ̀ fún ìjọsìn. Ní sọ̀láàtì wọ́n kírun bẹ̀. Wa dhikri wọ́n rántí ọlọ́ọ̀bá ń bẹ̀. Wa tilawati wọ́n kẹ́lùkọ́ níbẹ̀. Wa du'ain wọ́n ṣàdúrà ń bẹ̀. Wa tasbihin wọ́n ṣàfọ̀fọ́lọ̀ bá ń bẹ̀. Wa tahmidin wọ́n yìn Ọlọ́run lógo ń bẹ̀. Wa shukrin ala ni'amillahi azza wa jalla. Bákan náà, wọ́n dúpẹ́ fọ́lọ́ bá ń bẹ̀. Wa itikafin wọ́n ṣe itikaf, wọ́n kúra sí ibẹ̀. Yadkhulu kullu muslim, gbogbo mùsùlùmí máa wọ mọ́sálásí ànábì. Gbogbo mùsùlùmí máa wọ mọ́sálásí ànábì. Bẹ́ẹ̀ náà gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ mọ gbogbo mọ́sálásí. Láwọn mùsùlùmí òfin ní àdá ilé mọ́sálásí kan. Mọ́sálásí dáa lè wọ̀. Bá a bá jẹ́ ọmọ Nàìjíríà, bá a dé Cameroon, àwọn mọ́sálásí gini, àwọ̀ ọ̀bẹ̀ ni kò tẹ́jọ́ challenge wa. Àwọn mùsùlùmí nù. Agége là ń gbé àwọn wá sí Bòròdú. Mùsùlùmí dáa àti lè wọ̀ kírun mẹ́. Mọ́sálásí ànábì ṣe nínú. Ní mùsùlùmí máa ń wọ̀ ẹ̀rí. Wọ́n ní wọ̀ yìí kí mú fi sọ̀láàtà. Tó bá sì wọ̀ bẹ̀ yóò kírun rẹ̀ ń bẹ̀. Ẹnìkan ọ̀gbọ́dọ̀ lè wá jáde o. Jáde fún mọ́sálásí láà. Ẹnìkan ò ní àṣẹ rẹ̀. Mọ́sálásí ilé Ọlọ́run ẹ̀rí. Wọ́n bẹ̀tẹ̀ náà lẹ́yìn bá dájì. Gbogbo dáadáa fẹ́ sí lọ́rùn mọ́sálásí ni bá bá kírun náà káfẹ́ lẹ́nu Kùránì. A máa ké lọ ní. Akírun náà afẹ́ ṣàdúrà a máa sí lọ ní. Akírun náà afẹ́ rájẹ Ọlọ́run a máa sí lọ ní. Lẹ́yìn ìgbà tó jáde mọ́sálásí ẹ̀rí. Bí mọ́sálásí ànábì ṣe rí nù.
sallallahu alaihi wasallam. Wọ́n ní wala yudaru ahadun. Wọ́n ní ẹnìkan ò sì gbọ́dọ̀ fi ìnira kàn yẹn mọ́sálásí. Mọ́sálásí Ànábì ẹnìkan kì í ní ìnira ń bẹ̀. Bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ wà fún mọ́sálásí náà. Ìnira gbọ́dọ̀ kàn yẹn ń bẹ̀. Máa dá mahafizan bi qadasatihi. Nígbà tó ń tẹ̀lé àpá tí ń sọ ìwọ̀ mọ́sálásí. Ètò pé lónìí ní ojú kò sí àbárí tí ń yọ fóònù onífóònù ọ̀pọ̀ mọ́sálásí lẹ́nu ó wá jáde mọ́sálásí lẹ bá mú ìyà jẹ́ kò fún mọ́sálásí lọ́wọ́ rẹ̀ ó kó bàtẹ́ ń bàtà kò fún lọ́wọ́ rẹ̀ nígbà ilé ẹ̀kọ́ mọ́sálásí nìyẹn tàbí ń bà ká jẹ́ mọ́sálásí á lè kò fún láti ní ìwọ rẹ̀ wọ́n mọ̀ á di ẹnu àkọ́ kòròmọ́tì tó sì ń fún mọ́sálásí ní ọwọ́ rẹ̀ wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni imam masjidihi sharif la ghayra òun náà ni àpá mọ́sálásí imam sẹ́lómi tó bá dùn illa idha ghaba aw marda ìjọba ìbílẹ̀ kí wọ́n bá sí Ànábì ìjọba sílé yóò wá yẹn nìkan ìjọ kan sílé ọyàn Abdullahi ibn Maktum ọmọ jẹ́ ìmáàmù tó fi dé nígbà ara rẹ̀ ọ̀yá ọyàn Abubakar ọmọ jẹ́ ìmáàmù lórí díẹ̀ ẹnìkan ò lè borí mímbà rí Ànábì nígbà tó ti bẹ láyé ẹnìkan ò lè kírun báwọn èèyàn bá tó ti bẹ láyé ó sì wà ń lé àgbéjẹ́ ọ̀bá sí ilé bàbára rẹ̀ ọ̀yá àsálàsẹ́ ó sì máa ń wà ń bẹ̀ ní gbogbo ìgbà eléyìí ó náà ní ojúṣe àkọ́kọ́ tí mọ́sálásí Ànábì tó wà fún olùkọ́ lọ́dọ̀ Ọlọ́run ìdájọ́ ló sílẹ̀ ní kàtọ́rọ̀ àforíjì ọ̀nà orí ẹ̀sẹ̀ wájú wa. Allahu Akbar.